kú dédé àsìkò gbogbo ibi tí afẹ́fẹ́ ètò ìfẹ́ dé, ẹ jẹ́ kí a gbàdúrà. Olúfẹ́ wọ́ wọn àṣeyín lọ́ba gbé yínga fún àánú àtọ́jú ire ńlá láti àrígbà. Àdúgbò fún oore ọ̀fẹ́ láti tún rí ọjọ́ ìṣẹ́gun èyí tí ó kẹ́yìn nínú oṣù ìkẹwàá. A gbàdúrà wípé gbogbo ìdààmú ayé wa lẹ́yìn Olúwa yóò fòpin sí, tí a kò ní rí wọn mọ́ lórúkọ Jésù. Ẹ ò fún wa ní ìṣẹ́gun pọ́nbélé lórí gbogbo àwọn ìlàkọjá wa ní èní ọjọ́ ìṣẹ́gun, àti pé ọ̀rọ̀ tí a ò gbọ́ yóò ṣe ayé ọkàn àti ara wa ní èrè. A jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà, tí ó ti àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ìwọ ọ̀run ṣíṣí tí a tẹ́wọ́ olùṣọ́ àgùntàn yín náà kó Adéjàre Adébóyè kọ. Ení ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù ìkẹwàá. Àkòrí tí a ò gbéyẹ̀wò lẹ́ni sọ wípé tan ìmọ́lẹ̀ náà. Tan ìmọ́lẹ̀ náà á mú àkọ́sórí wa nínú ìwé Mátíù orí 5 ẹsẹ̀ 15. Mátíù orí 5 ẹsẹ̀ 15. Bẹ́ẹ̀ ni a kì í tan fìtílà tán kí a gbé e sí abẹ́ òṣùwọ̀n, bí kò ṣe sí orí ọ̀pá fìtílà, a sì tan ìmọ́lẹ̀ fún gbogbo ẹni tí ń bẹ nínú ilé. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Mátíù bákan náà orí 18 ẹsẹ̀ 23 títí dé ẹsẹ̀ 25. Ìwé Mátíù orí 18 ẹsẹ̀ 23 títí dé ẹsẹ̀ 25. A ó ṣe pápápá nítorí àkókò wa. Nítorí náà ni ìjọba ọ̀run fi dàbí ọba kan tí fẹ́ gba ìṣirò lọ́wọ́ àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀. Nígbà tí ó bẹ̀rẹ̀ sí ní gba ìṣirò, ó rí ọ̀kan nínú wọn tí ó wá, tí ó sì jẹ́ ní 1000 tálẹ́ǹtì. Nítorí náà ni ọmọ ọ̀dọ̀ náà ó wólẹ̀, ó sì tẹríba fún un. Ó wí pé, Olúwa, mú sùúrù fún mi o, èmi yóò san gbogbo owó rẹ. Olúwa ọmọ ọ̀dọ̀ náà sì ṣàánú fún un, ó sì tú sílẹ̀, ó sì fi gbèsè rẹ̀ jì í. Ọmọ ọ̀dọ̀ ẹgbẹ́ rẹ̀ kúnlẹ̀ lẹ́bàá ẹsẹ̀ rẹ̀, ó sì bẹ̀ wípé, mú sùúrù fún mi, èmi yóò san gbèsè rẹ̀ fún ọ. Òun kò fẹ́ o. Ó gbé e sọ sínú túbú títí yóò fi san gbèsè náà. Nígbà tí àwọn ìránṣẹ́ ẹgbẹ́ rẹ̀ rí orí ohun tí ó ṣe, àánú ṣe wọ́n gidigidi. Wọ́n lọ, wọ́n sì sọ gbogbo ohun tí ó ṣe fún olúwa wọn. Nígbà náà ni olúwa wọn pè é. Ó wí fún un pé, ìwọ ìránṣẹ́ búburú yìí, mo fi gbogbo gbèsè jì ọ́ nítorí tí ìwọ bẹ̀ mí. Ìwọ kì í sì ṣàánú ìránṣẹ́ ẹgbẹ́ rẹ gẹ́gẹ́ bí mo ti ṣàánú fún ọ. Olúwa rẹ̀ sì bínú. Ó fi fún àwọn onítúbú títí yóò fi san gbogbo gbèsè èyí tí ó jẹ. Bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ ni bàbá wa tí ń bẹ ní ọ̀run yóò ṣe fún yín o, bí olúkúlùkù yín kò bá fi tọkàntọkàn rẹ̀ dárí ẹ̀ṣẹ̀ jì arákùnrin rẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kó Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Gbogbo ọmọ Ọlọ́run tòótọ́ wọ́n jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn. Ẹ̀yin ni ìmọ́lẹ̀ ayé o. Ìwé Mátíù orí 5 ẹsẹ̀ 16 sọ pé, bákan náà ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kí ó mọ́lẹ̀ níwájú ènìyàn, kí wọ́n lè máa rí iṣẹ́ rere yín, kí wọ́n sì lè yìn bàbá yín tí ń bẹ ní ọ̀run lógo. Ìmọ́lẹ̀ ó ní iṣẹ́ kan tó dájú o. Iṣẹ́ tó dájú ni láti tàn. Èyí túmọ̀ sí pé ohunkóhun tó bá dá ìmọ́lẹ̀ dúró láti tàn jẹ́ ọ̀tá rẹ̀. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ohunkóhun tó bá dá ọ dúró láti tàn ó jẹ́ ọ̀tá rẹ̀. Ó sì yẹ kí o bá wí. Ohunkóhun tí kò bá gba òkùnkùn láàyè láti ní agbára ju ìmọ́lẹ̀ lọ. Ohunkóhun tó bá ti gba òkùnkùn láàyè láti ní agbára ju ìmọ́lẹ̀ lọ nínú ayé onígbàgbọ́ jẹ́ ọ̀tá. Níbi ẹsẹ̀ àkọ́sórí wa tí òní Jésù ń pe àfihàn ohun kan tó lè dáwọ́ títan ìmọ́lẹ̀ wa dúró, tí yóò sì jẹ́ kí òkùnkùn kí ó jọba lórí ìmọ́lẹ̀. Òṣùwọ̀n ni ó pé o. Òṣùwọ̀n jẹ́ bí abọ́ tí a fi igi ṣe, tí a máa ń sábà lò fún wíwọn àwọn ẹrù tàbí èrè oko gbígbẹ bí ẹ̀wà àti àwọn irúgbìn mìíràn bẹ́ẹ̀ ní ayé àtijọ́. Ẹnikẹ́ni tó bá tan iná nínú yàrá tó ṣókùnkùn tí ó bá fi sábẹ́ òṣùwọ̀n kò ní ṣeéṣe láti mọ̀ pé ìmọ́lẹ̀ wà nínú yàrá irú bẹ́ẹ̀ o. Ọ̀kan nínú àwọn òṣùwọ̀n tó léwu jùlọ tó ti fi ọ̀pọ̀ ìmọ́lẹ̀ àwọn onígbàgbọ́ pamọ́ ní àìlè ìdáríjì. Ohun tó léwu nípa àìní ìdáríjì ni pé ó wà gẹ́gẹ́ bí òṣùwọ̀n ẹyọ kan, ṣùgbọ́n ó máa ń sọ ara rẹ̀ di ọ̀pọ̀lọpọ̀ òṣùwọ̀n mìíràn sí i tí ó máa ń bo ìmọ́lẹ̀ onígbàgbọ́.
tí kì í sì jẹ́ kí wọ́n tàn. Àìní ìdáríjì máa ń bá ìkórìíra wá, ìkà, ìbínú àti ìbànújẹ́ wá. Tí ẹnìkan bá ṣẹ̀ ọ́ tí o sì pinnu láti má dáríjì ẹni náà, láìpẹ́ wàá rí pé o kórìíra irú ẹni náà. O kò fẹ́ láti bá a sọ̀rọ̀ mọ́. O kò fẹ́ láti bá a sọ̀rọ̀ ìtùbí ìnùbí mọ́ o. Àìní ìdáríjì bákan náà máa ń jẹ́ kí àdúrà kí ó má ṣe gbà o. Ní ìgbà tí a bá dìde dúró láti gbàdúrà, ẹ dáríjì ẹni tí ó bá ní ohunkóhun nínú sí yín o, kí baba yín ọ̀run lè dáríjì yín. Bí ẹ kò bá dáríjì ènìyàn, baba yín ọ̀run kò ní lè dáríjì yín o. Ìwé Máàkù orí 11 ẹsẹ̀ 25 títí dé ẹsẹ̀ 26. Olùfẹ́, má ṣe fi àìní ìdáríjì ṣeré. Ó máa ń fi ìmọ́lẹ̀ ẹni pamọ́ o. Ó sì máa ń mú ẹni tí kò ní ìdáríjì jìn sínú òkùnkùn. Nígbà tí Jésù ń pa òwe ọmọ ọ̀dọ̀ aláìní ìdáríjì nínú Bíbélì kíkà wa tòní, ó ṣàfihàn àwọn tí kì í dáríjì. A máa fi wọ́n sọ́wọ́ àwọn afìyàjẹni. Ṣé o ti fi ìmọ́lẹ̀ rẹ pamọ́ lábẹ́ òṣùwọ̀n àìní ìdáríjì bí? Àkókò ti tó láti fà á kí o sì fọ́ ọ dànù, kí ìmọ́lẹ̀ rẹ kí ó tàn káàkiri níwájú àwọn ènìyàn, kí wọ́n lè rí iṣẹ́ rere rẹ, kí wọ́n sì lè máa yin baba yín tí ń bẹ ní ọ̀run lógo. Mátíù orí 5 ẹsẹ̀ 16. Mo gbàdúrà pé Ọlọ́run yóò gba ògo nípasẹ̀ àwọn ọ̀rọ̀ àti ìṣe rẹ ní orúkọ Jésù. Kókó ọ̀rọ̀: àìní ìdáríjì léwu. Ó máa ń jẹ́ kí ó dín ìmọ́lẹ̀ ènìyàn kù. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Ọlọ́run ẹ̀mí àìní ìdáríjì nínú mi mú kúrò. Ràn mí lọ́wọ́ láti dáríjì àwọn tí ó ṣẹ̀ mí o, àti gbogbo àwọn tí wọn kò ní ẹ̀mí ìdáríjì. Ọlọ́run bá wa fọwọ́ tọ́ wọn lọ́kàn kí wọ́n lè dáríjì àwọn tí ó ṣẹ̀ wọ́n. Ọlọ́run yóò sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ fún wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayákó ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run sí Yorùbá. Ó dàbọ̀.